ó ń bọ́ láwọ̀ sọmọ gbogbo ojú ní orí àtàwọn tó kàn lákàwọ̀ àtàwọn tó dé ládé. Dídé Olúwa ò kù sí dẹ̀dẹ̀ máa ṣọ́nà ọ̀rẹ́ mi gbọ́. Dídé Olúwa ò kù sí dẹ̀dẹ̀ máa ṣọ́nà. Ó lè jẹ́ lónìí tàbí lọ́la mi ò máa mọ̀. Jésù lè dé nígbàkigbà, anytime ló lè dé. Ṣé o ti múra sílẹ̀? Ó lè jẹ́ lọ́sàn-án tàbí lálẹ́ mélòó sọ. Tó bá dé òun ó fààyọ̀ pàdé Olúwa mi ò tó bá dé. Tí Jésù bá ń tọ̀ wá ó pé máa bọ̀ ọ̀rẹ́ mi o. Màá ṣiṣẹ́ pípẹ́ kí n lè dé ilé iye. Màá ṣiṣẹ́ pípẹ́ kí n lè dé ilé ògo. Ilé mi bẹ́ẹ̀ lókè o, ilé mi bẹ́ẹ̀ lókè ọ̀run. Àtìpó àti àlejò lájẹ́ láyé. Bàbá mú mi débẹ̀ o, ilé mi bẹ́ẹ̀ lókè ọ̀run. Ìbẹ̀rẹ̀ kì í ṣoníṣẹ́, àfẹnibá ṣe dópin ló lè ṣàṣeyege. Màá ṣiṣẹ́ pípẹ́ kí n lè dé ilé iye. Ìwọ́n kọ́. Màá ṣiṣẹ́ pípẹ́ kí n lè dé ilé ògo. Ilé mi bẹ́ẹ̀ lókè o, ilé mi bẹ́ẹ̀ lókè ọ̀run. Àtìpó àti àlejò ni a jẹ́ láyé. Mẹ́túsẹ́là gan tó lo 969 years ó pàpà kú. Ó sì wù ká pẹ́ láyé, á pẹ́ lọ́run jù bẹ́ẹ̀ lọ. Ó ní tá bá ti jíwa dìde pẹ̀lú Kristi ká má ṣàfẹ́rí ohun tó ń bẹ lókè ọ̀run kì í ṣe ohun tó ń bẹ ní ayé. Ẹlòmíì wálé ayé má yàbí pé kò ní kò láyé yìí mọ́. Gbogbo nǹkan tó kójọ yẹn ó máa fílẹ̀ níjọ́ kan. Bẹ́ẹ̀ ni ẹsẹ̀ 6 péré ni. Asán nínú asán, òmùlẹ̀ mọ́fò. Mo ronú títí, àṣé asán máa láyé jẹ́. Kí là ń gbé gan tá à ń gbé? Mo ronú títí, àṣé asán máa láyé jẹ́. Mo ronú jinlẹ̀, àṣé òfò láyé o. Ìmúlẹ̀ mo fò láyé o. Asán láyé yìí o. Asán máa láyé jẹ́. Ènìyàn torí rẹ̀ kódókó ronú o. Tá bá ronú ọjọ́ ọ̀la, a ní máa ṣe bí. Torí ọjọ́ òdúró dẹ́gi kan, àsìkò kù fẹ́rẹ́fẹ́. Wọ́n náà ka iye èjì tó ti wá ń sìn. Ọjọ́ mélòó ló kù? Olúwa, káàtì ẹ̀níyàn fẹ́ lo 120 years. Yọ èjì tó ti wà lọ́wọ́ báyìí. Yọ kúrò ní 120 ló kù. Nísìn, nígbà tí agbára ṣì wà, ó ní rántí ẹlẹ́dàá ní ìgbà ìwé rẹ̀ kí ọjọ́ ẹbí kó tó dé. Kó tó di pé eruku ń wúkọ́. Tètè bẹ̀rẹ̀ sí ní ṣe ìfẹ́ Ọlọ́run. Ó ní ẹ tètè kọ́kọ́ máa wá ìjọba Ọlọ́run àti ìlú rẹ̀. Ó ní gbogbo tó kù àfikún.